ìwé mímọ́ ṣe àkọsílẹ̀ ìkún omi nínú Genesis orí 6 àti orí 7. ìwọ̀n ọkọ̀ rẹ̀ á ṣẹlẹ̀ lẹ́yìn ìkún omi ni èèyàn á rí kà láti inú orí 8 síwájú sí. Ọlọ́run ní mọ̀ọ́mọ̀ ó mómi ọmọ pàkété ayé ògbẹ ọparẹ́ torí pé ẹ̀ṣẹ̀ ọ̀rẹ́ ti lágbára láàrin èèyàn ọmọ ọ̀nìyàn. Ṣé wọ́n mọ̀ ṣáájú lórí 7 nínú Genesis ni Ádámù àti Éfà ti ṣubú sínú ẹ̀ṣẹ̀. Látùgbẹ́ oríṣiríṣi èrò àtàgbékalẹ̀ ẹ̀ṣẹ̀ kan jẹyọ lóríṣiríṣi ọ̀nà kò jẹ́ pé ọ̀rẹ́ pọ̀ èsì lójoojúmọ́. Inú Ọlọ́run jákun yá bàjẹ́ wí ó dá ọ̀nìyàn ní àwòrán ọ̀ra wọn. Lẹ́yìn ògbẹ́ Ọlọ́run yà rán wòlíì rẹ̀ Nóà ike kan ọkọ̀ gbàlà kẹ́ẹ̀dẹ̀ ṣe kìlọ̀kìlọ̀ kékété ọ̀nìyàn pátá kàn bá yọ̀ yàn láti yà sí àti Ọlọ́run kan ronúpìwàdà kí Ọlọ́run kẹ́yọ̀ gbà á sílẹ̀ kò nínú ìdájọ́ kẹ́ẹ̀bọ̀. ìdájọ́ ògbẹ́ kì í Nóà kó ṣe kìlọ̀kìlọ̀ rẹ̀ ó ní ìkún omi nì. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà gbọ́ ọ̀pọ̀lọpọ̀ gbà wí òjò kan yọ̀rọ̀ àbí alẹ̀ yọ̀ kún títí débi pé omi wí á gbé ọ̀nìyàn lọ ká parun. Gbàgbọ́ o ṣùgbọ́n àrègbàgbọ́ràn èdè Ọlọ́run torí pé Ọlọ́run kìlọ̀ kù wọ́n. Nóà náà ó wàásù ó kìlọ̀ kù wọ́n ó dẹ̀ kan ọkọ̀ nì èṣòro kẹ́ kan ọkọ̀ nì látọ̀ọ̀rọ̀ títí dalẹ́ ni ó níye ọdún kan mú kan ọkọ̀ nì. Ọkọ̀ kò jẹ́ pé òun ni ọ̀nìyàn á sá sínú rẹ̀ lùgbà kí ìkún omi dé wí ọkàn yẹn kan ọkọ̀ nì lójúran gan ṣá. Ó tó èrí lòdì sí ọnikọ́ni kò bá fẹ́ ṣàwáwí wí wò wàásù Nóà wé yé òun kété ọnikùnrin Nóà níbi kan tí kan ọkọ̀ nì límọ̀ wí wọn kàn ń lọ lọ ṣùgbọ́n dípò kó yẹ kàn kọ́gbọ́n lébẹ̀ kéèrú bá ń kàn ṣe àtúnṣe ọ̀nà ran àjàkùn mú Nóà àmì ṣe yẹ̀yẹ́ ṣátàrẹ̀ wọ lálẹ̀ oríṣiríṣi orin náà kàn kọ ikó. Síbẹ̀síbẹ̀ Nóà ó polongo ìrere o. Lónìí náà bá wọn mọ̀wé ẹ̀ṣẹ̀ ráyé náà dẹ̀ tí gògò aago ẹ̀ṣẹ̀ ra láti orílẹ̀-èdè sórílẹ̀-èdè ẹ̀yà sẹ́yà aago ẹ̀ṣẹ̀ ra ti fẹ́rẹ̀ akún àkúnwọ́ sílẹ̀. Ìkìlọ́dọ̀ ẹ lọ lójoojúmọ́ gbọmọgbọmọ nínú ìrere pé kẹ́ ẹ lẹ́ṣẹ̀ kẹ́ ẹ ronú padà kẹ́ ẹ bá yóò rí òdáríjì gbà kẹ́ ẹ yí ọnu Jésù olọ́kọ̀ gbàlà títún kò jẹ́ pé Ọlọ́run ké sí ọ̀nìyàn sí lónìí o kí alágbèrè kẹ́ ẹ kọ̀ sílẹ̀ kí abọ̀rìṣà kẹ́ ẹ kọ̀ sílẹ̀ kí ẹlẹ́gbẹ́ òkùnkùn kan kọ̀ sílẹ̀ kàn máa yí ẹranko Jésù kàn á yí ọnu ọkọ̀ gbàlà Jésù lọ́kọ̀ gbàlà. Lónìí náà bá ìráyé mú Nóà tòde òní hàn èèyàn lè wá sòde òní hàn mú ẹ ṣe yẹ̀yẹ́ kẹ́hìn kó kún wa lójú ọ̀rá kún oríṣiríṣi onígbọ̀kànra àkànfẹ́ gbọ́ àráyè àmíyèsí aṣísọjílẹ̀gbẹ́ ọ̀dọ́ra ibẹ̀ náà la wọ́ lọ. èèyàn nìyàn kún fún oríṣiríṣi ojúṣe ká ṣùgbẹ́ ìyàwó ká fẹ́ yà ká mọ́mọ́ akọkọ kété wọn nì nígbà hàn lákòókò ṣáájú ìkún omi kàn ra àyè gbọ́tọ̀ Ọlọ́run ká kọ́lé èsì pété wọn ní wú ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n kèrìà dìyàn létí kédìyàn lójú lòdì sí ìkìlọ̀ Ọlọ́run mú kó èèyàn ọmọ ènìyàn ká tà ká rà ká kẹ́kọ̀ọ́ ká lọ sílé ìwé ká ṣàgbékalẹ̀ ohun titun kété ká dẹ́ṣẹ̀ ká jẹ ká mu ká lọ àṣepatí ká hùwà ipá ká pànìyàn ká jíni agbé ká ọkọ̀ọ̀ràn ké sẹ́lẹ̀ lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run èèyàn nìyà dé kórajọ lùgbà mọ́rìn àjàkú àdìtẹ̀ àṣẹ Ọlọ́run. Ṣáájú òkú omi Ọlọ́run yìí hàn Ọlọ́run dákẹ́ Ọlọ́run ṣe bí ẹni wípé ẹ mọ nǹkan kan kó yóò ṣe Ọlọ́run ṣe bí ẹni wípé ẹ lágbára ṣùgbọ́n Ọlọ́run kò jẹ́ pé á bẹ́ jàre kété ọ̀nìyàn á máaǹfààní sílẹ̀ kó èèyàn ọ̀nìyàn láti ronú pàdà lẹ́yìn òrẹ́yìn àríyá dìde láti ṣe ìdájọ́
ẹ àjèbí ọni kọ́ ni o lónìí náà bá ọlọ́run ìkẹ́ ọ lè lọ. Ọlọ́run àjèbí rẹ ọwọ́ rẹ líkù sí láti ronú pàdà torí ṣáájú ìkún omi ìkìlọ̀ á ayé yìí káyà náà bá ọlọ́run ti ṣètò wọ́n tún á mọ̀pin sí kété rẹ̀ wọ́n dẹ̀ á ṣèdájọ́ kété ọ̀nìyàn kọ́ bá lọ sínú ìwé ìfihàn orí 20 wàá rí níbẹ̀ látẹsẹ̀ 11 sẹsẹ̀ 15 wí òtẹ́ ìdájọ́ kan yà lẹ́yìn ayé kọ́ bá fẹ́ talà níjọ́ òun kọ́ bá mọ̀ fẹ́ parun kọ́ bá mọ̀ fẹ́ lọ sọ́run àpáàdì ó gbọ́dọ̀ ronú pàdà ẹ̀ṣẹ̀ rẹ̀ kó gba Jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ kó kọ ẹ̀ṣẹ̀ ọ̀hún sílẹ̀ kó wí odùgbò ṣe kó rí á mú ìgbàgbọ́ rẹ sínú ọmọ ọlọ́run ni kó kúkú ọ kó fẹ́ ọ kó já kó múra rẹ̀ kó mú rúbọ fún ẹ̀ṣẹ̀ rẹ kó bá wọ̀dẹ̀ kọ́ bẹ́rẹ̀ à ń ṣe kọ́ òkèdè Nóà ò béèrè ní pé ṣé wàá yóò dojú kọ ìbínú ọlọ́run ṣé wàá yóò dojú kọ òdájọ́ ọlọ́run kẹ́ẹ̀rọ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ sórí ẹlẹ́ṣẹ̀ ìwọ náà yóò wá àyíká lónìí bá wà á rí i pé lójoojúmọ́ ẹlẹ́ṣẹ̀ pọ̀ ẹ́ sí kì í gògò kọ́ fẹ́ ẹ́ sí kọ́ fẹ́ ẹ́ sí oríṣiríṣi ohun burúkú kan ti bọ́ nípa rẹ̀ rí òun ní í ṣẹlẹ̀ ọ̀nà àbáyọ náà ni pé kó ronú padà lónìí o torí pé ọ̀la ni kọ́ ọmọkànrin sì ni ṣe tẹ̀rẹ̀ ọ̀la yóò pẹ́ jù òní gan ni kó pera rẹ kó bára rẹ sọ̀rọ̀ kó jókòó kó ronú kó dẹ̀ yí padà kó pa òwà rẹ dà gbẹ gángan lọ ayọ̀ bọ́ lọ òdájọ́ àti èyí kò ju ìkún omi kẹ́ẹ̀bọ̀ lọ́wájú ojú ọlọ́rùkọ mi ọmọ àbálábí tán ọ́nìkan gbàlà káríbi dé sílé ìjọba ọlọ́run ire o.